TV YouTube channel Yorùbá Game Show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. Adéoyè Àbẹ̀fẹ́ Awikonko gbákúgbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onígbèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí lò Awikonko onígbèmọdé ta ló ní túbọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onígbèmọdé kájọ máa fojú lóúnjẹ àyẹ̀tẹ̀ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé àkàndọ́ra Awikonko ló kọ́ mi àjáwó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe inú bíbí ohun ìfisẹ́ mi rọ ẹ̀dọ̀ fún ọ̀bí ọlọ́wẹ̀ ṣùgbọ́n náà Yorùbá náà ló ní ọmọ àlèyàn ní rínú tí kìí bí wọ́n wá lọ́mọ àlèyàn náà lábẹ̀ tí kìí gbà nílé bàbá tiwa wọn máa sọ wípé ọmọ bínúbínú ọ̀tọ̀ dùnràndùnrà ọ̀tọ̀ relé lọ mẹ́sìwọ́ ọ̀tọ̀ àwa máa bínú àwa sì máa dùnràn ṣùgbọ́n àwa kìí ṣe ọmọ relé lọ mẹ́sìwá gbogbo ojúlówó ọmọ Yorùbá tó bá láǹfààní àti sálábàápé ètò yìí ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín bí orin tá a máa ń kọ́ ńgbà tá a wà nílé ìwé àkọ́bẹ̀rẹ̀ igi eléso ní ẹ̀mí Ọlọ́run kò dá mi ní asán ẹ̀yin èrò tí ń lọ tí ń bọ̀ ẹ̀yà wá mu nínú èso mi ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo bẹ̀ yín kí ẹ má ṣe tì mí ṣubú ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín gbogbo ọmọ Yorùbá n ò wí bẹ́ẹ̀ rí tí n bá sọ bẹ́ẹ̀ rí kò common wípé kẹ́ ẹ bá mi share program yìí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tó sọ̀kò sórí òrùlé ló fẹ́ gbọ́ tẹnu onílé arùmọ̀là ló fẹ́ gbọ́ tẹnu apẹ́ ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ retí èsì torí ẹni ó bá sọ òkúta lu ni ó yẹ kó náà ó kó retí ìdárọ̀ ọ̀gbẹ́ni kan bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà òun náà wà lára àwọn ajá tí ń bẹ lókè òkun agbó lórí òkè mọ́ lẹ́yìn tọ́jà wípé ó dáràn mọ́ràn nírú wọn ọmọ tó fẹ́ kẹ̀wé ọba tó tó lọ rè gbóná sí ọba wa ààrẹ ló pera rẹ̀ Almaroof ń mo bá dákọ rẹ̀ kí ló fi ṣe mí àìtẹ́yìn kálá ń dọ́gbó àǹkí ń tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndọ́ra Awikonko pé ó pẹ́ bẹ́ẹ̀ tí mo ti ṣe irú ètò yìí mọ́ ọdún 2022 ni mo ṣèlérí àbí 2023 ni mo ṣèlérí pé n ò ní bẹ̀yàn kankan ṣe fanfa n ò ní bẹ̀yàn kankan lọ́wọ́ ní fàákájá lórí ìtàkùn ayélujára ń bí i abẹ́yàn kan bá sọ̀rọ̀ kódà kó ń tọ̀ ó búyà mi n ò ní fún lésì ṣùgbọ́n lè tọ́ ṣẹlẹ̀ yìí wọ́n ń búyẹ̀ wọ́n bú bàbá ẹni o bọ́ bá lọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ọ̀ ń yẹ ni kò ní wù mí kò ní jáládùn ara mi kò ní bá mi lára mọ́ kéèyàn sọ̀kò sórí àpèrè Oòduà gbogbo ara ajá kọ́ ló lè gbà ó pé kí gbọ́ wọlé kájọ́ mọ́ owó ìdọ̀ọ̀kọ́ mọ́ lè gbó gbogbo ara ajá kọ́ ló lè gbàrú ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ló yẹ kó jẹ́ ṣùgbọ́n torí pé mo ti study ẹ̀ pé òye ló jẹ́ kí n rìn sẹ́yìn fún un a lè pè ní ajere ni máa ń gbò pòròpòrò ó sọ̀rọ̀ ju obìnrin lọ kò ní kùn akọ́rọ̀ sí kò ní làákàyè agbọ́rọ̀ kalẹ̀ kò lọ́gbà àfi gbọ́rọ̀ kò ní mọ̀ òye rẹ̀ tó kúrú nípa ilé ayé lórí pé bóyá èèyàn kan ọ̀bá kúrú nítọ́ dá mi lójú ni wípé gbogbo ìran Yorùbá yẹ ká wà lásìkò tá a máa ronú báyìí
tí rònú òbórí àgbàkodò tá a béèrè wípé wọ́n béèrè lọ́wọ́ pé kí ni ṣe tá a pé kí ni yàpọ̀ wa lórí nílẹ̀ Yorùbá tá a mọ̀ lólórí nílẹ̀ Yorùbá tá a mọ̀ lọ́mọ̀wé nílẹ̀ Yorùbá tá a mọ̀ lọ́jọ̀gbọ́n tá a ti láwọn dókítà rẹpẹtẹ àwọn amòfin rẹpẹtẹ àwọn agbẹjọ́rò rẹpẹtẹ àwọn onímọ̀ ìjìnlẹ̀ káàkiri àgbáńlá ayé káwá pé irú ilẹ̀ Yorùbá ọ̀hún níjọ́ àdórẹ̀yìn bó ṣe wà yìí ètò ẹ̀kọ́ wa ti dojú kejì ètò ìgbáyébádùn wa ti dojú kejì èdè àti àṣà wa wá ṣe bẹ́ẹ̀ ọgbọ́n mi because bí ọba rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ò ní kóra wọn jọ ń kọ̀rọ̀ mọ̀ọ́mọ́dá kan kí wọ́n máa ṣàtòkọ ìtàn lọ́nà tí yóò fi fẹ́fọ́ wọn kí wọ́n máa wá dorí ìtàn kodò torí pé ìtàn òrìn nísàn kò sàpẹ́lẹ̀ wọn tó oní ọgbọ́n rí níbi tí èèyàn kan ti máa bá ọ̀nà ìrìnsàgbò lórí aládé ìdílé tí mo sọ pé kẹ́ ẹ bá ń pé fídíò yìí kó délé kó dóko kó lè kan ọ̀rẹ́ yín ọmọ ìyá àti yín Àbùdùmọ̀rúfù Ọ̀yọ́ ni Ọ̀yọ́ lè mi yá bí èèyàn bá ń sọ wá ní Ifẹ̀ l'Àwíkonko Ifẹ̀ l'Àwíkonko wọ́n tó bá gbòdì ẹnu mi ó ti mọ̀ pé mi ṣe fẹ̀ bí Ọ̀yọ́ ni mí ṣùgbọ́n èmi ń sọ̀yọ́ tírú tàwọn yẹ bí wọ́n pera mi lọ́yọ̀ọ́ òye ti yí àwọn tó jọ̀jọ̀gbọ́n now oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn mo rántí dáadáa wípé ohun tó bí àìbáraẹnisọ̀rọ̀ tí mo fi búlọ̀kì Àbùdùmọ̀rúfù dànù ńgbà náà kò sí lórí ọ̀rọ̀ Ọọ̀ni àtàláàfin tó bá rántí ńgbà náà ni mo ṣe wì part 1 to 3 tá a làgbà nínú Ọọ̀ni àtàláàfin bàbá mi kú bàbá yèyé ń bẹ láyé wọn ń bẹ láàyè ńgbà náà pọ́npọ́n lára wọn ń ta nígbà mo ti béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá tí gbogbo ọmọ Yorùbá wò dáadáa Ọọ̀ni tí Ilé Ifẹ̀ lónìí ó bá dé yẹyẹ bàbá tó dé Àkàndé ẹni tí Ògúnwùsì òjájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀ ayíkítí ogun ìtírí ogun onítòkè Ààrẹ lágbèfẹ̀ níjà ọ̀lẹ́wà lówó tọ́lẹ́sìn mẹ́rìndínlógún tí mẹ́jọ ń dòkú tí mẹ́jọ ń ṣaláìrí jẹ ayíkítí ogun ìtírí ogun Ọọ̀ni tí Ilé Ifẹ̀ tò ní kábíyèsí o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mọ̀ wípé kò sí nǹkan méjì tọ́ọ̀ni èyí máa ń kéde tí máa ń fọn rere rẹ̀ ju àlàáfíà ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan lọ kò sí ọba tọ́ọ̀ni ò lè bá ṣe kò sẹ́ni tó délé Ifẹ̀ tọ́ọ̀ni ta dànù Ọọ̀ni nawọ́ ìfẹ́ nawọ́ ìrànlọ́wọ́ ó nawọ́ àjọṣepọ̀ sí gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá Ọọ̀ni kó gbogbo ọmọ Yorùbá mọ́ra ẹnikẹ́ni tó bá délé Ifẹ̀ lónìí Ọọ̀ni á ní ọmọ ìyá mi ni ọ́ ọmọ mi ni ọ́ Ààrẹ Almaroof ṣé ọmọ wípé ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ní dìbò omi èyí tẹ́ bá dàgbà lọ́yọ̀ Aláàfin Òjò pàṣẹkẹrẹ mẹ́rin ọmọ Àtìbà ẹ fa Almaroof létí ẹ bá sọ̀rọ̀ níbi títí gbọ́rọ̀ wípé mi Àkàndá sọ pé bí ṣe é dìjà rẹ o ìṣe dìjà náà rẹ o ìṣe dìjà ìṣe dìjà náà rẹ o ìṣe dìjà ẹ̀rọ mọ̀rí odó bí ṣe ń lùyà rẹ̀ ìṣe dìjà náà rẹ o ìṣe dìjà ìgbà tí kòkó bá ń ṣe sú kò sẹ́ni tí rí o kò sẹ́ni tí gbọ́ o pòròpòrò dó ló jẹ́ kára àdúgbò ọmọ wípé ìyẹn wọn fẹ́ jẹun bẹ̀rù ìwà bá wí fún òǹpìtàn àgbáyé tó fẹ́ máa kọ́ wa nítàn tó fẹ́ dorí ìtànkodò wípé mi Àkàndá ní àlàáfíà là ń fẹ́ nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n èyí tó tẹpẹlẹ mọ́ yìí a mọ̀ wípé nìkan kọ́ ní sọ ọ̀pọ̀ ń bẹ lóde Ọ̀yọ́ tí wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé tí bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ gbèsè wọn lọ́kàn ni tó bá dójú sí sùfùrọ́là ọkàn sẹ́mọ̀láwà yìí kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbé
ọ̀fọ́ méjì ọ̀gbọ́dọ̀ fìrùmúgbá gbangba la ṣe gbangba bẹ́sẹ̀ ọba bá kú ìta gbangba lójúde gan láàṣẹ sí àìtẹ́yìn kàlàndọ́ọ̀bù àìtọ́dọ̀tọ̀ sí kọ̀ọ̀kan díjú àkèrè díjú ẹlẹ́jà nílẹ̀ bàbá yóò débi o bí èèyàn bá lè jà ó bẹ wájú ìtàlí bàbá ẹni ìgbèjà ẹni gẹ́gẹ́ bí mo ṣe wí ohun tí wọ́n tún pinlẹ̀ rẹ̀ bọ̀ yìí láti tó extend ìjà láàrin Ooni àtàláàfin síwájú àti síwájú sí ni kò dẹ̀ náà ní nǹkan kan kò wá náà wá fẹ̀ ní nǹkan kan kẹ́lẹ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìjà bẹ̀rẹ̀ láàrin ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì ọba Adéníran àti kábíyèsí Adésọjí Adérẹ̀mí Tádéníkáwò Ooni ti Ilé Ifẹ̀ nígbà náà ìkanra àjà yẹn bó tiẹ̀ jẹ́ pé yìí táwọn olóṣèlú ṣe ń bẹ̀ lọ́pọ̀ kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá yìí ṣe dáadáa sílẹ̀ Yorùbá bàbá yìí ṣàkóbá sílẹ̀ Yorùbá nígbà nǹkan ni mo fẹ́ wọ̀ àwọn Awólọ́wọ̀ lọ yọ ọba Adéyẹmí Adéníran ẹlẹ́ẹ̀kejì ọba Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ bàbá wa ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí the third àwọn náà yọ bàbá Adéníran nípò gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n rán lọ sí exile wọ́n kọ́kọ́ gbapò alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ kábíyèsí nígbà náà kí ló dé fà á ò ní pé òṣèlú wọn mú wọn gbogbo nǹkan ẹ sọ fún Almaroof tí ọba mọ̀tàn kó súnmọ́ àwọn tó mọ̀tàn kọ́ lọ kọ́tàn kọ́ rèé kàtàn àpéjúwe lálágbẹ̀dẹ rọ ní tó máa jẹ́ ìtọ̀nà fún kálukú wa ó náà ní tẹ́lẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo wa ti yọlé àfẹ́ kàwé mọ́ àfẹ́ béèrè ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ àwọn tí wọ́n jù wá lọ ìgbéraga àti gàgòjá gbádùn adégbàgbọ́ pé wọ́n ní gbogbo nǹkan irọ́ o ọlọ́bẹ̀ lọ́lọ́kọ ṣùgbọ́n lọ́mọ ló nílé bọ́lọ́bẹ̀ bá ṣe bẹ̀ tó dùn fọ́kọ bọ́kọ bá kú ọmọ náà fi pégún gẹ́gẹ́ bí mo sọ bàbá ọba Adéyẹmí Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kò sẹ́gbẹ́ òṣèlú táwọn Awólọ́wọ̀ ń ṣe gbogbo alásìmọ̀ wípé òṣèlú ẹ̀yà ti bẹ̀rẹ̀ látàrí àwọn Awólọ́wọ̀ ni action group làwọn Awólọ́wọ̀ ẹgbẹ́ àwọn Nnamdi Azikiwe ni bàbá Adéníran ṣe ń gbà náà ìyẹn ló jẹ́ káwọn Awólọ́wọ̀ rò pé àwọn fìyà jẹ Aláàfin Adéníran ṣùgbọ́n àwọn fẹ́ jẹ́ kó wà glaring wọ́n fi ń ka oríṣiríṣi ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ ìkanra yẹn ìjà wà láàrin Adésọjí Adérẹ̀mí tó jẹ́ gómìnà ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà Western Region ìjà yẹn ló extend sórí bàbá Lámídì Adéyẹmí the third àti Dìgbòlùbí àti Àkún His Imperial Majesty ọba okùn Adésíjú Adé Olúbùṣe the second Ọọ̀ni tí Ilé Ifẹ̀ àná wọ́n jàjà ó ní gbangba wọ́n jà ní kọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ni mo fi make reference nígbà yẹn bó bá fẹ́ mọ̀ lọ wo Awikonko Ewì Exponent TV tàbí Awikonko Ewì Exponent kò wo ìjà Ọọ̀ni àtàláàfin 1 to 3 1 2 3 details ibi tán ti ta síra wọn mo make reference ẹ̀ ntọ́ ní sọ sáré Aláàfin tàláàfin sọ sọ́ọ̀ ni adẹ̀yẹn gbẹ́ngbà yẹn láti ìgbà náà ni Almaroof ti bẹ̀rẹ̀ ó kọ́kọ́ pè mí ó kí mi dáadáa ó wá ní tí èmi bá fẹ́ mọ̀tàn kémi ọlọ́bẹ́ nìkan ń bàdàn ó dárúkọ ọ̀rẹ́ wa náà mo fẹ́ dárúkọ ń tọ̀hún mo wá wò wípé ó dàbí ẹni pé ẹni ti dàrú ó dàbí ẹni pé ní í sẹ́wọ́n ìgbà tó bá ní kí rèé béèrè ìtàn lọ́wọ́ ẹgbẹ́ mi tá a jọ ṣiṣẹ́ kan náà kò sẹ́ni tó lè fìdí ìtàn múlẹ̀ láàrin wa tó lè sọ wípé mo sọ ìdandan ló ṣe
ìdí ni pé kò ṣẹlẹ̀ lójú wa àrọ́bá la gbọ́ àrọ́bá tó sì tẹ́ kálukú wa lọ́wọ́ lè jọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbà wa ìyẹn lè sọ̀tọ̀ fún mi ní ìṣèké sọ pé mi ò gbàgbọ́ mi ìwà ní dédé sọ fún ọ pé mi ò gbàgbọ́ mo máa ní nǹkan míì tó jẹ́ contrary to that ìtàn tó sọ èmi wá ní sọ pé mi ò gbàgbọ́ tó mo lè sọ wípé ẹja gbélé náà yẹ̀wò síra wọn wọ́n kí bó ṣe gbọ́ nìyẹn bómi sì ṣe gbọ́ nílé o nígbà tá a bá wá sọ àwọn nǹkan kan papọ̀ ńbẹ àwọn kan kò ní papọ̀ ńbẹ ntí dẹ̀ mọ́ fa ni pé àwọn tí wọ́n ń ṣàkọsílẹ̀ ìtàn tó bá ti di pé kò fẹ́ fẹ́ fún àwọn wọn distort ẹ̀ níwọ̀nba ìtàn Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní níkẹ́ leg látìgbà tí Reverend Samuel Johnson tó ti kọ the history of the Yorùbás ìwé náà ni o gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ discussion pọ̀ nínú ìwé gan láti fífọ̀ Ọ̀yọ́ Aláàfin ńbẹ ẹ̀kọ́ ni mo fẹ́ lọ ìdí tí mo fẹ́ lọ ni pé àwa ń gbìyànjú ká gbèkúrò ọ̀rọ̀ kó tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ bí irú ọ̀gbẹ́ni ajá tí ń gbò yìí ni wọ́n wá tó ń gbèkúrò ẹ̀ náà wá tó ń gbọ́wọ́ rẹ̀ sínú àwo ìdí ni pé oríṣiríṣi ọ̀nà là ń sán bó ni ilẹ̀ Yorùbá ṣe wà lálàáfíà bó ni ilẹ̀ Yorùbá ṣe wà nírẹ́pọ̀ bó ni ilẹ̀ Yorùbá ṣe wà níṣọ̀kan very very unfortunate Ọ̀yọ́ náà ni ìfàsẹ́yìn tí ń dé balẹ̀ Yorùbá ẹjá sọ bẹ́ẹ̀ gbogbo wa mọ̀ wípé bọ́ọ̀ni àtàláàfin bá gbìyànjú láti finúkonú fi kò lukò jọ́gbìmọ̀ pọ̀ ṣe nǹkan ẹyọ kan ìdàgbàsókè tètè balẹ̀ Yorùbá o Ọọ̀ni of Ifẹ̀ is ever ready ìdènà tó fi jẹ́ pé ńgbọ̀ bá dé ẹyẹ ní ètò Ògúnwùsì dórí ipò gẹ́gẹ́ bí Ọọ̀ni tuntun ọ̀rẹ́ ìbá láàfin bó tiẹ̀ jẹ́ pé inú àwọn ọmọ fi òdò sí èrú kínu ṣùgbọ́n ìrẹ́pọ̀ ní ń wá pé tí ọ̀sẹ̀lẹ̀ rí inú gbogbo àdẹ̀bẹ̀rẹ̀ sí dò pé n tó fi rí báyìí kọ́ ló ń jẹ́ mọ̀ rí báyìí délẹ̀ o kọ́ ló ń jẹ́ pé Aláàfin dẹ̀ reciprocate ṣùgbọ́n èmi àtẹ̀yìn mọ̀ gbangba wípé ọpẹ́ lójú Aláàfin ni kò tán líkùn bàbá kọ́lọ̀ ọ̀dẹ̀lẹ̀ fún èèyàn rí reality lèmi sọ gbọ́tẹ́ lọ́rùn bí ọ̀tẹ́ lọ́rùn Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ lèmi lọ́kàn tọ̀ mi bí mo Ọọ̀ni rìṣà ṣe rí ilé Ọọ̀ni ṣe ń ṣe bó ṣe gbà pélé ayé rí inú kan ilẹ̀ Ọọ̀ni tí Ilé Ifẹ̀ ní iná ẹ̀dẹ̀ ló fi ń hùwà Ọọ̀ni ti gbà wípé nǹkan àtijọ́ ti kọjá lọ ká mójú owó ní ìtòtò lókù kí dàgbàsókè ọdẹ balẹ̀ Yorùbá ọ̀gbẹ́ni Almaroof wá bẹ̀rẹ̀ sí ní sọ jàgàjàgà lẹ́nu ọ̀rọ̀ tí ọba kò gbé ọ̀rọ̀ tí ọmọ ọpọlọ dání ọ̀rọ̀ tí ò mú lákàyè lọ́wọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi a kì í mọ́lẹ̀ àmọ́yàn bẹ́ẹ̀ yẹn bá ṣẹ́gun ọlọ́tẹ̀ sí ní mọ́lọ́tẹ̀ dè ọlọ́tẹ̀ tá a ṣẹ́ tá a mú dè ló bá padà dé o yóò di sọ pé òun gangan ló ń sẹ́ni mọ́lẹ̀ o ẹgbọ́n nǹkan tí ọ̀gbẹ́ni sọ lẹ́yìn ẹ̀ kí n wá reflect lé lórí ilẹ̀ Yorùbá ò ní dàrú o God bless you. ẹjẹ bá jọmọ lè fẹ́ má bínú o wọn lọmọ ọsàn ní kókó pópó yaba àní rí bàbá fín bọ bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ́ ẹ bá fẹ́ ká fàájá a máa fàájá a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà ẹ ń ṣọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣàlẹ̀ gbogbo Yorùbá Aláàfin Ooni ọba ilẹ̀ Yorùbá mo ní gbogbo voice mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní play lẹ́nìí
ọ̀ máa play ní next voice message gbogbo ẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ ìgbà ẹ̀ lẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn rí fi mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí a máa ní ṣe kó bàjẹ́ bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́ wọ́n claim olórí ọba ẹ má claim olórí ọba níbi tá Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́nu kó mbẹ̀. Àmúrò mo ti lọ́ra machine Suzuki tuntun ìgbà yẹn mo bá rẹ̀ yọ kan ó ní mò ń gùn káàkiri bí mo ti ń gùn lọ mo wá gbé nìkan lọ sí ìgbà yẹn ìgbà iléyà ni mo fi ń sọ̀kadà mo wá gbé nìyẹn lọ yídì ó fún mi lówó mo bá ní fún mi ọba ní kí n fún change mo bá ní change èlò lọ fẹ́ gbà ó ní kí n bó mu bó ṣe lójú náà ọkàn jáwé ọgbà lọ́wọ́ mi ni pé owó kí ni the next ọkọ̀ fọ̀ létí mi pé ìwọ náà lè dì báyìí bó ṣe fọ́ létí mi mo wá sunkún wálé pé ta mọ̀ ṣẹ̀ kí ló fi léyìí inú ìrìn àjò yẹn torí pé lọ́n fẹ́ lò mí ìgbà tí challenges yẹn wá di mo wá rò pé kí n mo lè ṣe so níbi mo ti ń bá lọ kò pẹ́ mọ̀ níta mọ̀ sí nígbà náà Sunday Igboho wà ní gáràjì ọ̀báǹdì nígbà náà so èmi ń ta mọ̀ sí so ẹnìkan wà níbẹ̀ tó gbé lórí gáràjì gbà yẹn so níbi mi ti ń ta mọ̀ sí yẹn mo wá ń ta lọ mo ṣáà ń ta mọ̀ sí mo ń ta mọ́tò díẹ̀díẹ̀ mo ń ta mọ̀ sí gbèrè mọ́tò bí méjì ta àwọn mọ́tò tó bá lókun wíwà nkọ̀pẹ́ ní wàhálà dé mo ṣe accident nù so nínú accident yẹn pẹ̀lú machine inú mọ́tò mo ti jáde nínú mọ́tò mi mọ́tò tó wá kọlu mọ́tò tí mo wà nú ẹ̀ jáde nínú mọ́tò bí wọ́n ṣe yé mi. ṣe rí mo jókòó wájú mọ́tò báyìí nígbà tí accident ń ṣẹlẹ̀ mo gba big glass jáde ni mọ́tò tá a wá tí mọ́tò tó mi gbé tó kọlu mọ́tò èmi mo ta mọ́tò yẹn fẹ́ nìyẹn pọ́npọ́n ni àwa lọ kọlu mo gba big glass jáde ni so kíní yẹn wá gbé mi àwọn èèyàn lọ sọ fún mi kíní yẹn gbé mi lọ bó ṣe kú díẹ̀ kí n kan òpó ná mo sì lọ ọmọdé kẹlẹ́ ìjẹta mo ń fi ran ọmọ mi àti ìyàwó mi pé ibi mo ti lásìdẹ̀ntì ló kíní yẹn gbé mi lókè báyìí bó ṣe gbé mi lókè báyìí wọn ló kù díẹ̀ kí n forí kan wáyà náà wọn ní kíní yẹn gbé mi padà ó dá mi padà báyìí bó ṣe wá dá mi padà orí mọ̀nbábọ̀ náà ló tún kù díẹ̀ kí n délẹ̀ kíní yẹn tún change mi mo wá fi gbé gbálẹ̀ lórí mi ṣe bí mo ṣe yí lórí mi bí mo ṣe mọ̀ tí mo ṣe mọ̀ nù ìyẹn nìyá mi wá gbé mi lọ sí 7 day hospital nílé Ifẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n á ń tọ́jú mi so lẹ́yìn oṣù 6 àwọn á sọ fún ìyá mi pé kó lọ fẹsẹ̀ létọ̀ wípé àwọn ọmọ tí ń sẹ́ni pé padà tí máa padà délé mo kàn ń fún ẹ̀jẹ̀ mo kọ́kọ́ rìn lọ́nu ilé tí ìyá mi wà mí kiri ẹnìkan sáré mi ó mú padà wálé so mo ti ń fún ẹ̀jẹ̀ mo ń fún ẹ̀jẹ̀ lẹ́nu mo ń tú ẹ̀jẹ̀ lórí mi ṣe wá lẹ́nu ìgbà tó rí wá wálẹ̀ kí orí mi tó wálẹ̀ àwọn tí wọ́n gbà àwọn mọ́sìn lọ́wọ́ mi tán sanwó padà mi ò dá ọmọ mi láti gbé mọ́sìn lọ. nítorí rí pọ̀ ṣùgbọ́n nítorí mo ń sábà ṣe ni pé tó lọ bá ní tí ó fi á ṣe tó bá fẹ́ fi á dára ó fẹ́ lò àfúnra wa ó fẹ́ lò àfáwọn ẹlòmíràn kò ní gbà ká ṣe tó wù à àwọn èrí tí mo ti rí tó ti la ikú lọ́pọ̀ ìyẹn ló wá mú mi mọ́ sá kiri because gbèsè ti wà nílẹ̀ bára mi ṣe yí àwọn tí mo jẹ́ ń gbèsè wọn wá mi àwọn tí wọ́n wá fọgbọ́n gba mọ́ sí mi ò rí wọn mọ́ so mi ìkàtí ẹ̀ lé jáde gbèrè pé mọ̀ lẹ́nu ẹ̀kan mọ́ torí wàhálà yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ nìkan mọ̀ mo wá sáwálé Ifẹ̀ ìgbà mo wá sáwálé Ifẹ̀ létà mo tún wá rò pé kí mo sáà ń jókòó kanú ilé ni mi ì lè jáde ni mo wá rò pé kí mo lè ṣe ọmọbìnrin kan wá bá mi sọ̀rọ̀ nítorí kan pé kí n já lọ ọ̀dọ̀ àǹtí mi àti ìpín soko lọ́mọ ọ̀dá ń bẹ̀ kí wọ́n pọ̀ tiẹ̀ mú mi débẹ̀ tó bá tún mi débẹ̀ òun fi mí lẹ̀ bẹ̀ nígbà sàdọ́dọ̀ àǹtí mi bá nígbà mo lówó mi ò rẹ̀ ra ta fún èmi ìyá mi la jọ ń gbádùn torí mo ti mú ìyá mi kúrò lóko ìyá mi ti lo mọ́tò ìyá mi ti tọ́jú ìyá mi mo ti mójútó àbẹ̀ tí nígbà tí wà láyé dé ìyá mi bìbí fi pé bóyá torí pé mo mú ìkúrò lóko ni gbogbo ṣe ń bá mi jà ọmọ wa ní kí n dé wọn padà sáàrin sábúlé padà
so ìyá padà gbogbo ẹ̀ sájà ọ̀sán wa sọ fún mi àti mi ò lè sùn bí mi ní ilẹ̀ ti sùn ẹja sùn ọ̀sán nìkan sùn bó ṣe dijọ́ kejì ló fún mi lówó mọ́tò ó ní ìtùtù máa lọ bí mo ṣe kó ń bẹ́ẹ̀ nu kíkó ń bẹ́ẹ̀ tí mo wá kó ń bẹ́ẹ̀ ọwọ́ èmi ọmọbìnrin wa jọ lọ orí òkè èkó yìí kí n lọ máa gbé bẹ́ẹ̀ orí òkè èkó yìí mo wá wà pé mo máa gbé fídíò pẹ́ máa gbàdúrà mo fẹ́ ń máa kàn gbé bẹ́ẹ̀ kí n sá máa rí nǹkan kan tọrọ jẹ ẹ̀yìn ìgbà wọn ni wàá rí mi mú bẹ́ẹ̀ àwọn ni wàá rí mi pé ń gbé bẹ́ẹ̀ mo wà ń sa kàkó bẹ́ẹ̀ tí bá dẹ̀ rẹ́ tí mo mọ̀ ń wá ayé ẹgbẹ́ kan fún. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò mi nínú ayé nínú ìṣòro àti nínú wàhálà àti nínú ìpọ́njú ọlọ́run pàpà jẹ́ kó já sí ayọ̀ fún mi gbogbo èyí tí ẹ̀ ń wo ètò yìí ọ̀rọ̀ tẹ̀yìn ló já sí ayọ̀ mo lọ sí orí òkè mo lọ pẹ̀tẹ́lẹ̀ mo lọ káàkiri ní ìjọ tí mo ń wá solúsàn sí ọ̀rọ̀ ayé mi lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ wàhálà wá dé tán tí mo mọ ibi tí ń gbà lọ mo bá wòlíì tèmi pàdé ọ̀nà tí mo dẹ̀ bá pàdé ọ̀nà ìyanu ni ó jíṣẹ́ fún mi lọ́jọ́ náà pé rẹ́rẹ́rán àbọ̀sìn kó lọ fi tọrẹ mo wò pé ṣé n tó kù lélẹ́yìí ewu lẹ́rán àbọ̀sìn abomination lélẹ́yìí ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ lè kankan tí mo ibi tí ń gbégbà mo gbé ìgbésẹ̀ mo lọ sílùú wa bó tilẹ̀ jẹ́ pé mo jẹ gbèsè nílùú wa náà ní ìgboro ọ̀rìn lójúmọ́ ọmọ ní Mọdákẹ́kẹ́ ṣùgbọ́n ẹnìkan yá mi ní mọ́tò kan ó ní lọ mọ́tò yìí ò lè sí mo wà ní gíláàsì ni mo fẹ́ ṣe kí n tó wọ inú ìlú wa inú ooru torí pé tí n bá wà ní gíláàsì kalẹ̀ mi ìbẹ́ tí ó rí mi tí ó mú mi pé ara ẹni tó jẹ́ àǹgbèsè rí ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti di aṣọ pé báyìí ó ti dọ̀pẹ́ báyìí ó ti dẹ̀ rí mo ti kúrò nínú àwùjọ àwọn onígbèsè àwọn tó ń bá àyàn san gbèsè nínú àwùjọ ọmọ àbáyé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí mo gbé ìgbésẹ̀ mo lọ fi ẹran àbọ̀sí yẹn tọrẹ bí mo ṣe fi tọrẹ tán ní oṣù yẹn gangan ni mo kọ́kọ́ kọ́lé àkọ́kọ́ ilé àkọ́kọ́ oṣù yẹn àǹdẹ́yìn ìwọ náà tí ẹ lè ṣeé ṣe ọlọ́run lè gbọ́ pàdé ìyá lè ṣẹlẹ̀ mo rora ẹpin ìlérí ọlọ́run ọ̀sẹ̀ mọ́ ẹ lára ó lè pè mí sórí nọ́mbà tó bá gbàgbọ́ ní olúwa tó dẹ̀ ṣètò láti gbé ìgbésẹ̀ sí ní tọ́lọ́run bá wí tó bá gbàgbọ́ ní olúwa wòlíì ó máa ń lìdí wá sọ̀dọ̀ olúwa ni wòlíì ìsolúwa ṣùgbọ́n tó bá ti gbàgbọ́ ní olúwa iṣẹ́ wòlíì iṣẹ́ ìránṣẹ́ yóò ṣe lórí ayé ẹ̀ mo mú sàn lórí fóònù nọ́mbà tó lè pè mí sí lélẹ́yìí 070 84 74 20 61 070 84 74 20 61 orúkọ mi ni wòlíì bẹ́ẹ̀ ni akọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèràpadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní sẹ̀lẹ̀ gospel àtẹ̀dọ̀ sí apẹtẹ nìbàdàn ní adé ọ̀sùn sọ̀tún àlàáfíà fún yín. ẹ káàbọ̀ padà inú mi dùn wípé ẹ ti gbọ́ nǹkan tí ọkùnrin yẹn sọ yóò jẹ́ kẹ́ mọ̀ wípé bájá ò bá rí kò ní déédéé gbó ológbò tí ò gbélé mọ́ wọn ń pè lẹ́hànà ajá tó bá lólówó ẹ̀ tí ń gbó wọn ń pè ní dìgbòlugi bómi àkàndá ò bá rí mi ò ní déédéé wí nítorí bá wá mú tí mo fi fàbínú yọ ajá pé ń tọ́ ń yàfọwọ́ rò mí lọ́nà ọ̀fun ni. now gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ṣe sọ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ní wọ́n lọ́mọ sàn ló máa ń kó pónpó bá mọ̀ mẹ́ẹ̀ ẹ̀yin fẹ́ mẹ́bínú ọmọ sàn ló máa ń kó pónpó bá mọ̀ mẹ́ẹ̀ wọ́n very very insulting láti lórí language yẹn fún Ọọ̀ni láìsí pé Ọọ̀ni bú ọ láìsí pé Ọọ̀ni sá ọ láìsí pé Ọọ̀ni bú ẹni tán yàn láìsí pé Ọọ̀ni lówó fọwọ́sẹ̀ tán yàn láìsí pé Ọọ̀ni lówó fẹ́rẹ̀ tán yàn láìsí pé Ọọ̀ni sọ̀rọ̀ tako Ọ̀yọ́ Aláàfin láti lórí lágbègbè yẹn fún Ọọ̀ni òrìṣà olórí aládé ó yẹ sọ́ọ̀tì Ọọ̀ni ìṣó lórí ọba ilẹ̀ Yorùbá nìkan co-chairman fún gbogbo traditional ruler tó wà ní Nàìjíríà bọ́ọ̀ni ọba sílé Sultan Sokoto lè preside pẹ̀lú government lórí anything tó wá fẹ́ ṣe bí Sultan ọba sílé Ọọ̀ni lè ṣe bẹ́ẹ̀ méjèèjì bá wà lé co-chairman ni wọ́n Ọọ̀ni ó sọ̀rọ̀ Sultan ó sọ̀rọ̀ Sultan ó sọ̀rọ̀ Ọọ̀ni ó sọ̀rọ̀ ni Sultan ni olórí gbogbo àwọn ọba tó wà lókè ọya Ọọ̀ni ni gbogbo olórí ọba tó wà nísàlẹ̀ pàtàkì iṣẹ́ tí Yorùbá nìkan so láti lórí lágbègbè yẹn fún Ọọ̀ni ẹ bá ń wí fún ọmọ yẹn wípé ó bàjẹ́ gan o mọ̀mátà ọdún orí ẹ̀ wí fún pọ́gọ̀ gan o mọ̀mátà ọdún ilé tó ti jáde wá ẹ̀ wí fún pé kò lẹ́kọ̀ọ́ lé ẹ sọ pé mi àkàndá sọ pé kúrú ló làákàyè
now tábà wà wò dáadáa a rí pé wọ́n gan lọmọ ọ̀sán tí kónkónkó bá mọ̀ mẹ́ẹ̀ torí pé ní ìṣe tí wọ́n sọ̀rọ̀ mo sọ̀rọ̀ kan lé yín ìwọ lọmọ ọ̀sán tó kónkónkó bá mọ̀ mẹ́ẹ̀ kò sí tẹ́ fẹ́ sọ lórí Ọ̀ọ̀ni pàápàá òun là ń mọ́ fàfà ìdí igi làbà kò síbi jẹ́ ti fẹ́ mú Ọ̀ọ̀ni lò wọ́n sọ kankan dáadáa ò lè jà ó lábúrò tó gbójú Ọ̀ọ̀ni ò ní fèsì rárá ṣùgbọ́n báwọn ọba fèsì ojúlówó ọba àlélẹ̀ Yorùbá ni wá ajẹ́gbẹ́sẹ̀ kí mo wá ń ṣe nígbà wọn bá ń pè mí lágbódègbàsà níyì agbódègbàsà lárugẹ téèyàn wá ń sọ̀kò sórí òrùlé sórí àpèrè Odùduwà wọn á ní kí n mọ́wọ́ lẹ́rán ká torí pé wọ́n ní ká má sọ̀rọ̀ ká mú sudá ní kí wúrẹ́ ó sì máa dọ́jú sẹ kó máa dọ́sù jẹ mọ́ni lọ́wọ́. So like I said ìwọ gángan lọmọ ọ̀sẹ̀ tí kò gbóngbó bá nà bẹ́ẹ̀ ìwọ la tó rí ìdíyẹ bìlà ọmọ ìwọ nìdá tí yóò pera rẹ̀ lẹ́rú kò sẹ́ni tí ọmọ tàn dá ẹrú kábíyèsí ni ṣùgbọ́n kábíyèsí fẹ́ràn rẹ̀ torípọ́ mẹ́tò mẹ́tò a máa ké kábíyèsí lẹ́yìn nílé rẹ̀ níbi tó súnmọ́ bá tó a máa mú aṣọ tí kábíyèsí ọwọ́ pẹ̀lú adé kábíyèsí adé ilé ìnìkan lò ọ̀pá àṣẹ ilé ìlọ́ba mu kábíyèsí rí gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ kò sóde tí kábíyèsí lọ tí ìtẹ̀lé kábíyèsí lọ lọ́dún tá a wí yìí àwọn lọ́balọ́ba pọ̀ nínú bí òde tán lọ kábíyèsí wá wò wípé ìdáfẹ́ tẹ̀lé mi lóde wọ́n fún láṣọ sán yẹn tó bá gbà mú ó múra bí ọmọ ọba ó lò lẹ̀kẹ́ ọwọ́ ló tọrùn gbàtọ́ débẹ̀ àwọn èèyàn ń kíní kí ọmọ ọba ní wọ́n jẹun tán ṣùgbọ́n kẹ́rú ó lè fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹrú lọ́jọ́ bọ́sẹ̀ ìkùlé títún lọ ti èpo sú jẹ àwọn tó wá rí wá pé wọ́n bá bá ní lójú jẹ́ ọmọ òun lélẹ́yìn wọ́n ta ní ọmọ kábíyèsí gẹ́lẹ́ ni lọ́jọ́ wá ní ó sì ti jẹyẹ́ pẹ̀lú ẹtú òbèjé wọ́n bá rí ìpè kábíyèsí pé kábíyèsí kí ló ṣẹlẹ̀ sọmọ yìí tí ń tí èpo sú jẹ kábíyèsí wá ní ó ń dà nígbà kábíyèsí débẹ̀ ní ìdá kí ni ipò rẹ̀ láàfin ẹrú ni mẹ́sà kábíyèsí ní ó fẹ́ kẹ́ mọ̀ pẹ́rú lòun ló ṣe jẹun tó dáa tán tí tó ń retí èpo sú jẹ ìdá ni yóò pera rẹ̀ lẹ́rú olórí burúkú ọmọ yìí ilé yóò pera rẹ̀ lóókọ ló jámọ̀ wípé ẹrú lòun pọ́ máa lé lẹ́yìn Yorùbá lòun because bí ọba rí bẹ́ẹ̀ a ti ṣe pé ta ajá tó yẹ kan lè mọ́mọ́ kí lọ́ọ́ kan Joseph bí ẹ̀kọ́sẹ́ ifá kí ládì ẹ̀ wá níṣọ́ alápàtà ṣé ní ọ̀pẹ̀rẹ̀ ni àbó nǹkan ni wọ́n pa alápàtà kí lọ́ọ́ kan Ọọ̀ni lórí pé wọ́n pìkì Aláàfin tuntun kí lọ́ọ́ kan Ọọ̀ni gbogbo pọ́ìntì ẹ̀ ni màá ṣí láwẹ́láwẹ́ kí mọ́sọ̀ kankan nù mo list ẹ̀ kalẹ̀ ó ní láti òní lọ kó Ọọ̀ni ọmọ pé rẹ̀ lórí aládé mọ́ àìníròmù ló ń yọ lẹ́nu ànílákàyè ló ń yọ lẹ́nu èmi Àkàndá sọ bí wọ́n bẹ́ẹ̀ pé ọpọlọ rẹ̀ dojú dé ìdóni pé òun rí ibi tí Ọọ̀ni ti sọ wípé èmi ló lórí aládé èmi ló lórí lọ́balọ́ba he has never done that gbogbo ayé lọ́wọ́ á mọ̀ wípé Ọọ̀ni ló lórí aládé àwa là ń pè bẹ́ẹ̀ gbogbo ayé ní pè bẹ́ẹ̀ Ọọ̀ni gangan ò tí ì dìde rí wọ́n á sọ pé orúkọ mi ni ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì olórí aládé he has never done that so nígbà tó wá sọ pé kí kábíyèsí ọmọ pé rẹ̀ lórí aládé mọ́ ó ti rí i pé ọ̀lọ́pọlọ because Ọọ̀ni kọ́ ń pè rẹ̀ bẹ́ẹ̀ àwa la mọ̀ bẹ́ẹ̀ àwa la gbà bẹ́ẹ̀ gbogbo ayé lọ́mọ̀ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá lọ́mọ̀ bẹ́ẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ́mọ̀ bẹ́ẹ̀ gbogbo àgbáyé fún gbogbo àgbáyé lọ́mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ rí ọba kan ṣoṣo lórílẹ̀-èdè Amẹ́ríkà nílẹ̀ Yorùbá nìsín Ọọ̀ni ni wọ́n rí ọ̀rẹ́ wa kọ́ tàgìtì kó forí gúnlẹ̀ kò lè yí padà lọ́la kò lè yí padà 100 years old kò lè yí padà títí ayé àìnípẹ̀kun torí pé kí ni ìdí baba lọmọ búkú tọ́bẹ̀ pọ̀n àbí kò sì ní dàgbà títí kò fọwọ́ sọ̀yà gbọ́dọ̀ orí òjì tí baba tó bí òun lọ́mọ lọ kò sí. so Ọọ̀ni Adéyẹyẹ ní ètò Ògúnwùsì kò sọ Ọọ̀ni kan tó bá jẹ kódà kó kéré jẹ ní ètò Ògúnwùsì lọ olórí aládé ni o
ẹni tí ń bẹ ń bẹ̀ kọ́ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ àga gangan ní ipò yẹn gangan ni wọ́n ń pè lólórí aládé. It doesn't have anything to do with Ọba Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá the second. So látayébáyé ipò igbákejì l'Aláàfin Ọ̀yọ́ wà. Now wá ní tó Ọọ̀ni kì í ṣe ọmọ Odùduwà olórí ìṣàníyín ẹgbà ipò tọ́lọ́run fún yín olórí ìṣàníyín ẹ má pera yín ní olórí ọba mọ́. Ibi tó ti gọ̀nù agbọ́ọ̀gbọ́tọ̀ èdè ìjà ní dálẹ̀ agbọ́ọ̀gbọ́tọ̀ àṣà ìjà ní dálẹ̀ ojú àfọ́ọ̀fọ́tọ̀ ìjà ní dálẹ̀. Olórí lọ́balọ́ba ó yàtọ̀ sí olórí ọba. Olórí ọba ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ọba ilẹ̀ Yorùbá ló pè é. Olórí ọba ilẹ̀ Yorùbá lọ́ọ̀ ni kì í sọ ọba ilẹ̀ Yorùbá ọba pọ̀ nílẹ̀ Yorùbá. Now níbi tí lákàyè ti wá kúrú tó ti mọ̀ tán ó ní Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kì í ṣe ọmọ Odùduwà. Yes, òótọ́ lè léwọ̀n Ọọ̀ni kì í ṣe ọmọ Odùduwà. That means àwọn tá a gbọ́ ọmọ Odùduwà gangan láàrin àwọn làjèjì àwọn làlejò torí pé Ilé Ifẹ̀ ti exist before the arrival of Odùduwà. Wọ́n ti ń jọba Ilé Ifẹ̀ kó Odùduwà ò tó di gẹ́gẹ́ bí kan ṣe ṣàkọsílẹ̀ rẹ̀ fún wa. I am a student of history. Gbogbo ìtàn pátápátá ló fìdí ẹ̀ múlẹ̀ wípé Odùduwà báwọn èèyàn nílé Ifẹ̀ ńgbà tó dé. Ṣùgbọ́n wọlé pẹ̀lú ẹrú àtòmẹ̀sìn wọ́n bẹ̀rí pálágbára ni. Wọ́n ti ń jọba Ilé Ifẹ̀ kó tó dé. Ọba Lúfẹ̀ sì wà ń fẹ̀ dọ́là. Ọba Jíó sì wà ń fẹ̀ dọ́là. Ọba Lọ́rẹ́ sì wà ń bẹ̀ dọ́là. Ọba Lúrú sì wà ń fẹ̀ dọ́là. Èjèṣí sì wà ń fẹ̀ dọ́là. Akọ̀gbú sì wà ń fẹ̀ dọ́là. Now bọ́bá wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé Ilé Ifẹ̀ ti wà ń fẹ̀ kó Odùduwà ò tó dé. Odùduwà sayé nífẹ̀ẹ́ ó níyàwó tó pọ̀ gbìmọ̀ tó pọ̀. Àrọ́bá ìtàn ṣàkọsílẹ̀ rẹ̀ wípé gbogbo ọmọ Odùduwà ti kúrò nílé Ifẹ̀ kó tó di pé Odùduwà wàjà. Àjàká Ajíbógun ló kú ògbẹ̀yìn torí pé òun lọ wá omi òkun lọ. Àwọn tó kù ẹ̀ ti kúrò ní Ilé Ifẹ̀ wọ́n ti bá tó fẹ́ gbà lọ bàbá wọn ti lọ. Àjàká Ajíbógun ló kú ògbẹ̀yìn nígbà tó Odùduwà dẹ̀ wàjà àwọn tó ní nǹkan wọn dẹ̀ píìkì nǹkan wọn padà. Mistake lẹ ṣe wípé òòṣà nìkan ní Ọọ̀ni ń bá wọn bọ Ọọ̀ni pín sí méjì Ọọ̀ni rìṣà Ọọ̀ni ilẹ̀. Ọọ̀ni rìṣà ni ọba tó bá lórí gbogbo òrìṣà kì í ṣe wípé ń bá ń bọ ọ̀ṣà. Ilé Ifẹ̀ náà ti ń sọ̀ṣà jù nílẹ̀ Yorùbá. Ọọ̀ni ilẹ̀ ní onílẹ̀ àwọn tó nílẹ̀ gángan. So bọ́ọ̀ bá mọ̀ tán lọ ilé ẹ̀kọ́ ìtàn kí wọ́n tó ọkọ́. Nígbà tí àwọn àjèjì tí wọ́n dominate yín bá kú ò tọ́nà bá yín tì wọ́n lọ ṣe bí ẹ̀yin lókùn tó ọmọ jẹ́ nǹkan yín ní ipò Ọọ̀ni fi di tàwọn tọ́jú ọmọ fẹ́ padà. So ẹ wá bá wa béèrè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n onítàn yìí wípé sọ́mọ Odùduwà ni Ọ̀rànyàn tí àwọn sọ dọ̀rànyàn. Ẹnu bàbá wa Aláàfin ni mo ti gbọ́ Ọ̀rànyàn. Bí bá sọ gbọ́ Ọ̀rànmíyàn wá lọ́rànyàn. Òye bẹ̀yẹ gbogbo wa wípé Ọ̀rànmíyàn wọn kékúrú tó di Ọ̀rànyàn. Mọ̀gbọ́ngbà náà tí wọ́n fẹ́ máa distort tàn wípé Ọ̀rànmíyàn ò tiẹ̀ gbafẹ̀ wá rárá kò jẹ mọ́fẹ̀ rárá. Táwa ni bàbá Ọ̀rànmíyàn ṣé kìí sọmọ Odùduwà mọ́ ni? Bí ìbá sọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ̀ ẹjá mọ̀ tẹ́já mọ̀ bàbá Ọ̀rànmíyàn fúnra láre. Ṣùgbọ́n bọ́ bá jẹ́ pé ọmọ Odùduwà l'Ọ̀rànmíyàn tó sì jẹ́ pé Ilé Ifẹ̀ ló ti kú òtórí pé ó ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìtàn àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ilé ti Ilé Ifẹ̀ wípé Ọ̀rànmíyàn bọ́ ń bẹ̀. Kó tó wá dípọ́ lọ tẹ ibi tọ́yọ̀ ti lálẹ́ wò kó tó lọ tẹ bẹ̀ dó. Bí kì í bá wá sọmọ Odùduwà ẹ sọ fún wa. Ṣùgbọ́n tí Ọ̀rànmíyàn bá fi lè gbé ọmọ Odùduwà then igbákejì olórí aládé sì ni.
ìdí ni pé àpèrè tí bàbá rẹ̀ tó dòdò àjókòó sí nípò Ọ̀ọ̀ni nílé Ifẹ̀ ìdí bàbá lọmọ bókótọ́ bẹ́pọ̀n ọmọ ọba àgàǹgà kó gbòǹgbò kò lè láéláé kó sọ fún ìjú bàbá òun lọ so Ọ̀ọ̀ni ní edge gẹ́gẹ́ bí ẹni tó jọba síbi tí àmú ilẹ̀ Yorùbá wà níbi tí gbogbo ọba aládé ti jáde kúrò ọ̀pọ̀lọpọ̀ ìtàn lèmi Àkàndá trace padà sílé Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn Tàwórì ni o ti nǹkan ni o tí kì í bá sọ̀tẹ̀ tí ń bẹ́lẹ̀ Yorùbá ló jẹ́ káwọn Àwùjalè ọmọ tó tàn kan páwọn òkè sọ ọmọ Ifẹ̀ oríṣiríṣi àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní distort ìtàn àwọn ìtàn tó wà established ìyẹn ló jẹ́ káwọn ọmọ Ìgbò kankan máa jáde èjì Ìgbò pé èjìgbò àwọn Ìgbò làwọn ní wọ́n láwọn làwọn ní Ìgbò gbogbo nǹkan tí Ìgbò bá ti jáde ń bẹ̀ báwọn làwọn ní. now ó ní gbogbo ọmọ Yorùbá máa mọ bó ṣe ń lọ gan gbogbo ọmọ Yorùbá ti mọ bó ṣe rí kì í ṣe bí ṣe ń lọ torí nǹkan kan ò lọ pàtó wá sọ̀rọ̀ débì kan ọ̀wá ní Aláàfin ni ọba ilẹ̀ Yorùbá oníbàbá wọn ti dé gbàtẹ́ ti jẹ́ Aláàfin o torí ẹ̀ ní Ọọ̀ni ò sí gbọ́dọ̀ pé rẹ̀ lólórí aládé mọ́ ó rí pé ó kú ní làákàyè because Ọọ̀ni ti congratulate Aláàfin tán yàn wọ́n dẹ̀ ti advice ẹ̀ wípé ọwọ́ ọ̀fẹ́ ni kò lọ o gbogbo àwọn tẹ́ ẹjọ́ dupò pátá ni okú mọ́ra akíkanjú kan ò lè dógosẹ́ bí ọba sá látìlẹ́yìn fún igbó àjùmọ̀jó ló gbayì kíkọ́ ni igbó ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀ wíwọ́ lẹ́sẹ̀ igbó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́ ọ̀pọ̀ lè sún fi yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ kan ní mọ́lẹ́ ọ̀pọ̀ yẹn ní safara akópapọ̀ ìrùn ní magìyàn eégún tó bá ní baba nígbẹ̀jọ́ ní jíjà agbóró kó àwọn tó kù mọ́ra so with that kílẹ̀ tó pọ̀ ò ní ṣe Ọọ̀ni ti nawọ́ ìfẹ́ ó ti nawọ́ ìrànlọ́wọ́ ó ti nawọ́ ìrẹ́pọ̀ lélẹ̀ ìta wa ń gbàdúrà lọ́kàn tiwa pé Aláàfin tuntun tán bá yàn kó ṣe tán láti iṣẹ́ pọ̀ pẹ̀lú Ọọ̀ni kí dàgbàsókè ó lè wọlé Yorùbá because tí ìran Yorùbá ọba tẹ̀síwájú Ọ̀yọ́ là á mọ̀ di ẹ̀bí ẹrù títí ayé àìnípẹ̀kun ẹ̀yin nìkan lè ń bọ́ Ilé Ifẹ̀ takàngbọ́n ẹ̀yin nìkan lè ń bá Ilé Ifẹ̀ forí gbárí ẹ̀yin nìkan lè ń jìjà ipò ọba jìjà olórí ọba tí wọ́n fi ṣe ọ́ ni wọ́n máa ń gbèyàn ló fura rẹ̀ mọ́ ń pà fún ẹ mọ́ ni òní tètè jèfò la tètè jèfò ṣé tètè nìkan ní bẹ lọ́fìn ní sẹ́yìn nìkan lọ́mọ Yorùbá ni àlíálíkù ababa dárúkọ Yorùbá Ọ̀yọ́ náà là ń sọ nípa rẹ̀ àmẹ́tọ́ sọ wá Yorùbá gan ọmọlúwàbí làbá máa jẹ́ àbí káwọ́ kọ mi tó fi jẹ́ pé orúkọ yẹn ọ̀tẹ̀ nìkan ní máa ń dùn ṣe dúkù nìkan ní máa ń dùn ṣe ìbàjẹ́ ní máa ń dùn ṣe ó ní Aláàfin lórí ọba alẹ́ Yorùbá kò lè orí òní padà kó dìrù kò lè jẹ́ bẹ́ẹ̀ láéláé Ọọ̀ni remain the one and only olórí aládé of Yorùbá land so lọ wá ní mo ní first note lọ́wọ́ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin ọ̀dáyébáyé láti gbà ìní wá dí ààrẹ pé ọ máa lé Ọ̀yọ́ ni ọ́ okó méjì òbò kan ló bí ọ bọ́ọ̀ bá ti play àwọn first note yẹn afẹ́ gbọ́ afẹ́ mẹ́tí mọ́ ń bẹ̀ pàjẹ́ balẹ̀rù kò sí kúchọ́ gbàgbàjẹ́ tàà ní bá pe lórí ọ̀ ń bẹ̀ afẹ́ kò play yẹn afẹ́ gbọ́ bọ́ọ̀ ní ṣe ń gba advice bọ́ọ̀ ní ń gba advice lọ́wọ́ Aláàfin kó tó fẹ́ yàwó tàbọ̀ ní ń gba advice lọ́wọ́ Aláàfin kó tó di pé súnmọ́ yàwó ẹ̀ bọ́yátọ̀ ní bá fẹ́ kíìsì àwọn ayaba àwọn olórí wọn ní ọ̀kọ́ béèrè lọ́wọ́ Aláàfin pé bàbá o ẹ̀kẹ́ lọ́kọ́ sí mi wájú lọ́kọ́ sí mi bo ní kí n ti fẹ́ lóko lẹ́nu òun ayérada afọ́fọ́ gbé mu o ti lówó lọ́nà o ti ní bílíọ̀nù lọ́wọ́ nù first note náà ní ìgbésí ayé ẹ̀jẹ̀ mọ́ bàbá béèrè lọ́wọ́ ẹ̀ ní ìsẹ́ pé wàhálà àti rògbòdìyàn tó rọra fọ̀rọ̀ kékeré dálẹ̀ ọ̀rọ̀ tí ò tó 2 minutes tó rọra fi dálẹ̀ ní ìsìn láàrin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ pé kí lọ fẹ́ gé níbẹ̀ gangan we don't know
sọ fẹ́ fi ló kọ ni ẹni ọba ní ká yọ kẹ́dù mọ́ wọn máa ń kẹ́dù gbàgbé wọn ni o sọ fẹ́ fi trend ni trend ìṣẹ́jú mélòó sọ fẹ́ ká yọ ọmọ wípé wà ń bì kan ni for how long so òṣìṣẹ́ lórí àgbéjáde ẹ̀yìn èèyàn kan tẹ́ kóra yé jọ tí wọ́n á ní kó lọ ṣe ni àbọ̀ mọ̀ọ́mọ̀ ṣe so ronú bẹ́ẹ̀ ni àbọ̀kàn wù ọ́ ṣe tàbá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni sìn pé kí ló gé ní mbẹ̀ I don't know yes ó review sí because àwọn èèyàn fẹ́ wo kí ni òpònú yìí sọ fanatic ni wọ́n náà so now ìgbà yẹn lè máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn máa ń rí fún ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ èèyàn mélòó ló ti rí Aláàfin fẹ́ láti gbà t'Aláàfin ti wàjà mélòó ní ọmọ Yorùbá ló sọ̀rọ̀ àlùfàǹsá s'Aláàfin kan pinpoint ẹyọ kan we all respected ikú bàbá yèyé and the throne of Aláàfin because èèyàn tó tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò ní ìrà lọ́wọ́n ẹni tí ń rẹ̀dẹ̀ tí ń bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ṣé kò ní tẹ́gbẹ́dẹ́ ìbò ni yóò padà sí àwọn ẹ̀yà tó kù wọ́n pọ́n èdè àtàṣà wọn lé wọ́n pa àwọn aṣíwájú wọn lé ìran Yorùbá náà ni máa ń ṣe bí wèrè a máa ń ṣe bí agánigàn a máa ń ṣe bí agbógijẹ a máa ń ṣe bí ẹni tó ti sán lórí so ńgbà tó ní wọ́n rí Aláàfin fún sọ́ọ̀dì lọ́lọ́lọ́ Aláàfin fún ni dem boss ti bọ́ọ̀bù ẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá Ooni has never called Aláàfin rí sọ pé ní Àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́ sọ bẹ́ẹ̀ mo sọ mo fọwọ́ ìbáyà pé Ooni will always see bàbá Aláàfin mi rò pé orí bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí kí Ooni tó dé lórí aládé ọmọ tó pe Aláàfin ní bàbá with ọjọ́ orí ní respect yẹn ìṣèjọba bá Aláàfin ju Ooni lọ nípò ojúlówó ọmọ Yorùbá ńlọ onírìṣà now ọlọ́sàpẹ́lẹ́ fọ́ ni ò jẹ́ kó tí ì play first note ẹ̀ bọ̀ tó máa play ẹ̀ ló fẹ́ orí ẹ̀ dàrú ọ̀sàpẹ́lẹ́ kankan fún Ooni kò sẹ́ Ooni ò ní ìdí àpẹ́lẹ́ ẹ̀ ọ̀rẹ́ àpẹ́lẹ́ wèrè wo àpẹ́lẹ́ ni gbogbo lọ sọ pé Ooni lọ mọ̀sán tí kò gbogbo bá mọ̀ mẹ́ẹ̀ àpẹ́lẹ́ wa ló tún kù lẹ́nu ẹ̀ àbọ̀ fẹ́ ṣòfò dànù Ooni gbogbo bó ṣe ń dàmọ̀ràn lọ́la aláfẹ́ kó play ẹ̀ gbogbo ẹ̀ ló wà níbí mọ̀tá àní ṣe bẹ́ẹ̀ àní ṣe kó bàjẹ́ ọmọ àlè ni wọ́n ní ìpọ́n lásẹ̀fọ̀n bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ gíní jẹ́ pé àní ṣe kó bàjẹ́ ọdún sí ó ti bàjẹ́ already ibi ó ti gbórí wa jáde nígbà tí ta sọ̀yọ́ kájẹ̀ mọ̀ pé ó possible kárẹ̀ tí ó fẹ́ fèsì èsì ọ̀rọ̀ kálukú sì ń bẹ́ńlẹ̀ àwa káàkiri so kíntó ni Ooni fẹ́ wà lára àwọn tó ń dí àwọn lọ́wọ́ point tí mo fẹ́ mú jáde nù bí Ooni fẹ́ wà lára àwọn tó ń dí àwọn lọ́wọ́ láti jẹ Aláàfin bóyá kọ́ ni ó lè jẹ Aláàfin mọ́pọ̀ Ooni tó wà because kò yé mi nígbà tó bá fìyàn jẹ lórí aládé tí tó ń gún àwúre sọ fẹ́ jẹ bákejì Olódùmarè ni kí Ooni fi ń di lọ́wọ́ sọ́yẹ kẹ́ ẹ sanwó kan fún tẹ́ ẹ̀ san ni normally láyé báyé kan tó jẹ ọba ń bì kan ọ̀yẹ́ sanwó fáláàrọ̀ fọ́ ní o níye tó ní ọgbà o ní gbogbo ilẹ̀ Yorùbá ìgbéraga ìtanú dúkù ló jẹ́ ká tara wa lọ́pọ̀ fáwọn ẹ̀yà mi ní ó jẹ́ kíran Yorùbá orí èdè àti ní ó jẹ́ ká rí àṣà àti nǹkan ṣẹ̀ǹbáyé àjogúnbá wa ní ó jẹ́ ká di orí ìdìmú lódìdí mọ́ àti fún gbogbo ẹ̀ lójú àti bá gbogbo ẹ̀ jẹ́ for how long ńlá fi ṣe léyìí ọ̀rọ̀ yìí ó
ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an ẹni ó bá pè mí bá mi sọ nonsense màá ṣe ìpè tétí rẹ̀ ọ̀tí ìgbọ́rílẹ̀ ayé ẹ̀ fún ẹgbẹ́ mi ìjà kaná ẹjẹ́ abáyé ń bà wò ní tí mo mọ̀ jẹ́ dáadáa ni káyé ọmọ bàrún jẹ́ kọ́rin ọmọ bàjẹ́ inú ọ̀jẹ́ ká jẹ́ kó kébù oníhòòhò ọmọ wọ̀lúwà dídákẹ́ tá a wá dákẹ́ kí ṣe tá gbọ́ kíká jẹ́ bí ọká tó ká kájọ ẹ̀rù ìjà ọba tó gbókọ̀ kí nǹkan ó lè bá a dá ní ká lè correct àwọn nǹkan tó ti bàjẹ́ sẹ́yìn bí ọba wa ní ẹ fẹ́ kọ́ yọ̀ wà nípò ìfàsẹ́yìn ilẹ̀ Yorùbá tó ti wà fọ́pọ̀ gbà gbogbo ọ̀wọ́lẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni ó gbà wọ́ báwọn alákatakítí ẹ̀sẹ̀ wọlé Yorùbá Ọ̀yọ́ ni ó gbà wọlé bá dorí ìtànkudò Ọ̀yọ́ ni ó gbà wọlé bẹ́ẹ̀ bá fẹ́ rìn ní bẹ́ẹ̀ á fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí àgéré yín ọmọ jíjó pátán náà o torí bọ́ bá dánwò ilẹ̀ ní ó sùn o kí dárúdárú yín sọ́ra kọ́ mọ̀ sí àrúdá o kí náà yànnà yẹn yín sọ yànnà kọ́ mọ̀ nẹ́ni ọba bá ń sẹ́ gègé ọ̀tẹ̀ ẹ̀mú ta sẹ́yìn ọ̀ní kúrò o ọ̀nà ìlólódì o ó gbóní kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀tá ẹni ìjírí lè jí ń pa ẹni bú máa mi kò ní túmọ̀ ṣùgbọ́n mẹ́ta lọ sápèrè Oòduà any day anytime ilé àkàndọ̀rọ̀ Àwíkonko fàbínú yọ. ó ní ọmọ kílèmù olórí ọba ìtàláàfẹ́ wà o ẹlẹ́nu gbaya ogbé àbáwọlé gbẹ́dù bọ́yá ní ẹ̀tọ́ fẹ́ jù ní òjì ó ní bírèkì ẹnu orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti gbálẹ̀ mo mọ̀ ọ́ dáadáa ó fẹ́ fún mi lésì ó wù mí ni mo ti gbóòmù ìjà kaná mo ti báwò nígbà tá a wà léwe báwo ọ̀dọ́ méjì bá ń lérí síra wa àwọn adídálẹ̀ takítọ́ wà fàlà sáàrin wa wọn ní kẹ́ni kan parẹ́ wọ́n fàlà síwájú kálukú wa nígbà tó bẹ́ẹ̀ nu wa kọ́kọ́ pa síwájú ẹnìkan rẹ́ òun ló tọ́ ẹniyẹn níjà wọ́n ti fàlà sáàrin wa mo ti wá pa síwájú mi rẹ́ mo ti wá pa tọ̀dọ̀ rẹ náà rẹ́ wọ́n á retí kọ́kọ́ yọ ọwọ́ ẹ̀sẹ̀ sọ òkúta wá kí n sọ ìdàrọ́ padà kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú gọ̀gọ́ ẹ̀ lọ́wọ́ àkàndá mo gbómi lé dání ayé máa gbọ́n tó mi lè fẹ́ sọ I rest my case. àkàndá ló wà ọ́ lẹ́nu bíi tẹ́jọ́ olóko mi lẹ́ẹ̀kan sí i fáǹfààní ẹni tí ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 báńgà lélẹ́yìí o preamble lásán ni o báńgà ni ṣùgbọ́n preamble lásán ni yellow card ni fún ààrẹ Almaroof ẹ bá ń sẹ́ǹdì ẹ̀sẹ̀ ẹjẹ́ kọ́ dọ̀dọ̀ ẹ̀ kó lè fèsì kí n tó fún red card. God bless you all. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.